Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé pé salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kí Ọlọ́ba kí ó sì àlékún ìmọ̀ wa àti àgbọ́yé wa. Èyí tí a fẹ́ máa tẹ̀síwájú ń bẹ̀ ní ọ̀rọ̀ an-nadhra al-fiqhiyya li ba'd al-masail ash-shar'iyya al-matruha. Ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, a mẹ́nu bà pípè tí ọkọ àti ìyàwó máa ń pera wọn ní pípè tàpọ́nlé. Ẹnìkan mọ̀ sọ pé bàbá, màmá, dádì, mami, umu, abu. A mẹ́nu bà eléyìí wípé àwọn àfáà wọn ní kò dáa kí ọmọ wí bẹ́ẹ̀. Kódà àwọn àfáà wọ́n fa le gan. Wọn ò sọ pé èèwọ̀ ni o. Wọ́n sọ wípé kò dáa. Wọ́n sọ pé wọ́n kọ̀ ní kíkọ̀tọ̀ lágbára. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ti sọnù kíkọ̀tọ̀ lágbára. Kódà àwọn àfáà míì náà àfáà ṣáájú wọ́n pè ń bá jẹ́ pé máa pe ọkọ tí ń pe ìyàwó ẹ̀ ní màmá àbí obìnrin tí ń pe ọkọ ẹ̀ ní dádì. Wọ́n pè é lẹ́gọ̀ wípé ó kọ tí ò jẹ́ mọ́ra wọn ní pera wọn. Wọ́n sábà pé nǹkan ìwọ́n kọ̀ ni. Àmọ́ ẹnìkan náà àwọn ọmọ ìyá wa Sheikh Ibrahim Hamza ní bàbá ìgbé ọkọ̀ Sheikh Najizallahu khairan. Wọ́n sì ń di fatuwa bàbá wa Sheikh Salih Uthaymin rahimahullah ta'ala tí wọ́n sọ ń bẹ̀ yìí pé irú pípè bẹ́ẹ̀ kò sí tó burú ń bẹ̀. Wọ́n fẹ́ ka ọ̀rọ̀ tí bàbá wa náà sọ kí n tó wá sọ ọ̀rọ̀ míì lé lórí. Wọ́n bi bàbá wa Sheikh Uthaymin rahimahullah ta'ala wọ́n bi ẹ́ léèrè pé هل يجوز للرجل أن يقول لزوجته يا أختي بقصد المحبة فقط أو يا أمي بقصد المحبة فقط. wọ́n rí pé ṣé ọ̀tọ̀ ọbí ṣé òtẹ́mí léèrè pé ṣé ọ̀tọ̀ kí ọkùnrin máa sọ fún ìyàwó ẹ̀ wípé ìwọ sísítà mi ní tó fi nífẹ̀ẹ́ sí lásán àbí kó sì máa sọ fún ìyàwó ẹ̀ pé ìwọ ìyá mi ní ti ìfẹ́ lásán pọ́kàn nífẹ̀ẹ́ sí lásán kìí pé ti vihar táwọn àmì ló bá vihar ní pé kéèyàn ó fi ara ìyàwó ẹ̀ jọ ara ẹnìkan tí ó dèwọ̀ fún láti fẹ́. Alábá máa ń ṣe vihar wọ́n fi máa bóbìnrin jà wọ́n sọ pé tó ń bá tó súnmọ́ ọ̀dẹ̀gẹ́ bí ìyá àwọn àbọ̀yọ̀ ọ̀dẹ̀gẹ́ bí ìyá àwọn ó máa ń wí lásìkò ìbínú tó ń bínú sí ìyàwó ẹ̀ yóò fi apátì tí ò ní yà sí. Islam sì lè léwọ̀ fún wa àbíhárò kí o fi ìyàwó ẹ̀ jọ ẹni tó yẹ kó dèwọ̀ fún láíláí láti fẹ́ àbí ó fi wé nǹkan kan ní oríkì ara rẹ̀ tó yẹ pé èèyàn rí pé èèyàn lè rí kíákíá àbí pé tó bá jẹ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ ló lè rí. Tó ti fi wé nǹkan yìí nínú ìṣẹ̀lẹ̀ Islam ó ti di ìwọ̀ fún láti jẹ́ pé yóò sùnmọ́ àìfọ́tá tó lọ sí tí wọ́n ń pè ní kafaratu bihar kó bọ́kùn lọ́rùn ẹrú tí ó bá lágbára eléyìí yóò lọ gba àwọn oṣù méjì tí ó tẹ̀léra wọn bá ń lọ. Eléyìí ní sókè ọ̀rọ̀ tí ń gbẹ́ bí bihar. Fáńkì ẹ̀ bá lẹ́mí tó fi wí pé ìyá mi ó pe ìyàwó ẹ̀ ní ìyá mi àkọ́kùnrin sísítà mi tó yẹ kó fẹ́ fi sọ́ọ̀dì ìwọ̀ fọ́rẹ́ ẹ̀ ní ó fẹ́ fi ṣe ta wí ṣáájú lọ ní èèwọ̀ ní kó tó súnmọ́ obìnrin mọ̀ yóò lọ ṣe ta wí yìí. Àmọ́ tó wá jẹ́ pé kì í ṣe bẹ́ẹ̀ tó pé wí ní ti ìfẹ́ oníbi ṣé ò lè rí pé ọkàn wí lásán ní ti ìfẹ́. Sheikh Uthaymin sọ wá dáhùn pé wọ́n ní na'am yajuzu an yaqula li zawjatihi ya ukhti aw ya ummi aw ma ashba dhalik min al-kalimat allati tujibu al-mawadda wal-mahabba. Wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní ó dáa kí ọkùnrin máa sọ fún ìyàwó ẹ̀ pé ìwọ sísítà mi ìwọ ìyá mi àtàwọn gbólóhùn míì náà tó yẹ pé lè máa fa ìfẹ́ láàrin wọn. Wọ́n ní bó jẹ́ pé apá kan àwọn àfáà wọ́n ní pé irú kí báyìí kò dá láti máa wí. Wọ́n ní àwọn apá kan àfáà ò faramọ́ru ọ̀rọ̀ báyìí láti máa sọ pé kéèyàn máa sọ àwọn gbólóhùn báyìí. Wọ́n ní pé ó jẹ́ ti ọkọ̀ wọn ò pèlè ìwọ àmọ́ ọkọ̀ náà. Wọ́n sọ wípé Sheikh Uthaymin ló fẹ́ sọ̀rọ̀ yìí o. Wọ́n ní
walakin la wajha lil karaha wọ́n ní ò sí ojú ọ̀nà táwọn rí pé ó fi lọ láti máa sọ pé nǹkan yìí kò dáa wọ́n ní ọ̀dálíká wọ́n tó fà ní pé la'anna al-a'mala bin-niyyat àníyàn iṣẹ́ tí èèyàn máa ṣe ọmọ dúró lórí àníyàn lóògbà tó fi jẹ́ pé ní yìí dàníyàn pé òun fẹ́ fi ní òun sọ gbólóhùn yìí fófẹ́ ìyàwó òun pé kò lè sọ di nǹkan mìíràn fún pé sí ìṣẹ́ tó burú wọ́n ní wa hadha ar-rajul lam yanwi bi hadhihi al-kalimat annaha ukhtuhu bit-tahrim wal-mahrumiyya nígbà tí ń pe ìyá ẹ̀ ní tí ń pe ìyàwó ẹ̀ ní sísítà rẹ̀ kò lẹ́mìí pé bóyá ó jẹ́ eléèwọ̀ rẹ̀ kò lẹ́mìí kó jẹ́ pé ó jẹ́ sísítà ẹ̀ gangan níbi pé ó fẹ́ láti sọ di ìwọ̀ fúnra rẹ̀ àbọ̀jẹ́ pé lè wọ̀ fún láti jẹ́ léwọ̀ fún wọ́n lè sí bẹ́ẹ̀ o wọ́n ní tó lérò wọ́n ní ìwọ̀nyí náà máa rọ́ọ̀dà ìtàwọ́ dada iléyà ọ̀fẹ́ wáfẹ́ lásán ni ìtàbàbà iléyà ọ̀yà ní gbọ́dọ̀ tó yẹ fi wáfẹ́ obìnrin ìyàn lásán ni وكل شيء يكون سببا لمودة بين الزوجين سواء كان من الزوج أو الزوجة فإنه أمر مطلوب wọ́n tọ́jú pé lè máa fa ìfẹ́ fọ́kùnrin àti obìnrin láàrin ara wọn eléyìí kìí sí tí ó jẹ́ nǹkan tí Islam sì lè wọ̀ eléyìí ni fatuwa tí àwọn àfáà wa Ibn Taymiyyah Allah yarhamu tí wọ́n sì lórí ìtọ́jú mọ́rọ̀ wípé obìnrin sí èèyàn lè máa pe ìyàwó èèyàn ní ìwọ ukhtu mi àbí ìwọ ummi mi àmọ́ ìpé tó ti jẹ́ pé ìyàwó gbóló yìí ẹni tó fi wá ìfẹ́ ìyàwó ẹ̀ ni pé kò sí tó burú ń bẹ̀ aláìpẹ́ ẹ̀ bá sọ nítorí pé wọ́n fi kórìíra ìyàwó ẹ̀ àìrìnà ìyẹn fi ṣe ti rẹ̀ hàrọ̀ ìyẹn fi bá ìyàwó ẹ̀ jà wípé wọn ò fẹ́ súnmọ́ mọ́ níta pé ń rẹ̀ hàrọ̀ kéèyàn ó fi ẹ̀yìn ìyàwó ẹ̀ wéyìn ẹni tó déwọ̀ fún láíláí àbí kó fi wé kanú oríkì ara rẹ̀ bá ń lọ wọ́n pe léwọn yóò máa nídàjọ́ tàwíhùn àmì eléyìí tó pé wọ́n kàn wílẹ̀ ara wọn pé ìfẹ́ gbólóhùn ìfẹ́ lásán ni ṣé kò ọ̀sẹ̀ mìíràn sọ pé kò sí tó burú ń bẹ̀ àmọ́ ọ̀rọ̀ tí a gbọ́ yìí àwọn ṣé òsèmí nìkan ni wọ́n sọ ọ̀rọ̀ yìí báyìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọn ò fara mọ́ kódà ní Saudi Arabia gan kálukú wọ́n bí àwọn Saudi Arabia léèrè wọ́n èwì ó mú kìnnì kan wọ́n wí ó mú délẹ̀ ó mú Ahmed ó mú Ishaq bó ti mọ̀ wí nu àmọ́ tí a mọ̀ pé ó mọ̀ pé wọ́n ló mú ìwà pé àwọn àfáà àṣáájú náà pè ní ìwò òmùgọ̀ pé tí ọ̀yẹ́ kó mọ nǹkan kálukú ìgbọ́dọ̀ mọ gbé sáàyè rẹ̀ torí tó jẹ mọ́ ó kọ àìsàn bàbára rẹ̀ pọ̀ ní tí ọmọ pín kálukú ó sì fi kíní kọ̀ọ̀kan sí pé ẹ mọ̀ pé torí tá a bá ní tọ́nà tí a bá sí ọ̀nà yìí lẹ̀ ní tá a pa ń fi ìfẹ́ wí ọ̀pọ̀ tó pé ìsìlámù sì faramọ́ ní tá a pa ń fi ìfẹ́ wí láàrin ọkọ àti ìyàwó láwọn pé kí ní sọ pé ìfẹ́ ní bẹ́ẹ̀ kí ní pé ní bàbá rẹ̀ àbọ̀ pé ní ìyá rẹ̀ yọ wọlé lábala yìí ẹni tó fi dá náà ní pé kéèyàn ó fi sílẹ̀ bá ń lọ kí ọmọ lo gbólóhùn kó lọ́kọ́ sàánú Allahumma salli ala Muhammad wa sallim.